àṣé lóòótọ́ lọ̀rọ̀ àwọn àgbà tó pé béèyàn bá jayé àjẹfi sẹ́yìn onítọ̀hún ó padà wàá máa wáyé níranì nígbà tí aláyé bá ń jayé lọ. àkísà náà lògbà rí. ṣé ẹ rántí àwọn tẹlifíṣàn ẹlẹ́gọ̀ yẹn? ṣé dùgbẹ̀lẹ̀ yín máa ń pè é àbẹ́lẹ́gọ̀? ṣé ẹ rántí àwọn fóònù láńfóònù yìí ńgbà ó kọ́kọ́ dé? ẹ rántí rédíò yìí? ṣé ẹ rántí aago ẹlẹ́pọ̀n? ṣé ẹ rántí áyọ̀nù? àwọn òlù àwọn tó máa ń lọ sọ àwọn wọsimọ́ọ̀nù ni wọ́n máa ń lorú áyọ̀nù yìí tí wọ́n gbé lórí iná. béèyàn bá jayé àjẹwẹ̀yìn onítọ̀hún ó padà máa wáyé ranì nígbà táláyé bá ń jayé lọ. bó ti rí nù, ìgbà ọ̀tọ̀ lọ bí òréré, ayé òtọ́ lọ bí ọ̀pá àbọ̀n. àgbà wàá búra ńbéwì òṣìọ́rí ẹni mo fi ń pè wọ́n náà ṣàkíyèsí pé lálá tó sì ròkè ilẹ̀ náà ní ń padà ń bọ̀. mọ̀ wàá sọra rẹ di alájẹtán òní, torí pé Yorùbá bọ̀ wọ́n pé alájẹtán òní àtọ̀rọ̀jẹ ọ̀la nírú wọn. bẹ́yìn bá rántí àwọn tí mo fi hàn yín ẹ jẹ́ n rí dáhùn yín lábẹ́ comment section. bẹ́ẹ̀ bá lo gbogbo àwọn kinní tá a fi sójú ìwòran yín ẹ fi dáhùn yín sábẹ́ comment section. èwo lẹ ní nínú wọn, èwo ni ó sì tún wà nínú ilé ìtọ̀dọ̀ ti yín. ẹ fi àwọn ọmọ yín ó tẹ̀sẹ̀ bí àwọn Indomie generation táwọn ọ̀gbọ́njú bá rú wọn, ẹ fi hàn wọ́n. yóò dá o, kò ní dàálẹ̀ lágbára àṣẹ Èdùmàrè. mo rí yín náà o, ẹ kú kalẹ̀. ìbà ẹ̀yin àgbà tẹ́ ẹ dàgbà nínú àgbà tẹ́ ẹ tágbà dà, ọ̀rọ̀ ẹ̀yin àgbà lẹ́ni bá fẹ́ dàgbà. kábọ̀ wọ̀ fàgbà tó rẹ́ni lásán bí àgbà, kò lè lákìsà bí àgbà, àmọ́ èmi ò ní gbà fàgbàlagbà òní láńgbàláńgbà tó fẹ́ gbà mí láyà. ìta gbangba àgbà wá búra wò bẹ́ẹ̀ ò ṣe